Awuzu billahi mina shaitani rajim bismillahir rahmanir rahim. Ẹ káàsán kúrò ẹ káalẹ́ whatever way me your point by two. Ṣàlàáfíà lẹ́wà. Please continue to subscribe and God will continue to bless you. Lẹ́ni a fẹ́ sọ̀rọ̀ nípa irun abíyá, irun òbò. Ṣóyé yín àti ti ọkùnrin náà pé ṣé ó ní benefit kan láti máa keep ẹ̀ ṣá, ṣé àbí haram ni àbí halal ni láti keep irun ibi wọ̀nyí. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ka àwọn act kan kalẹ̀ tí wọ́n pè ní fitra. Nínú act yìí ó ní pé kí àti ọkùnrin àti obìnrin kí wọ́n ṣèwù irun abíyá wọn àti irun abẹ́ wọn. Ṣóyé yín. So and nínú ẹ̀ náà ni pé kí wọ́n gé èékánná. There are 5 but I will just my topic ó base lórí irun abẹ́ àti irun abíyá. Basically èèyàn kan ló ní kí n sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣóyé yín. So tẹ́ bá gérun abẹ́ tẹ́ sì gérun abíyá, contrary to what others think of it, sunnah ni, sunnah Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ni. Wọ́n sì sọ wípé at least it is recommended pé ó tiẹ̀ gé rárá every 40 days. Nísìn ó ní o busy àbí torí pé òun keep ẹ̀ fún anything desirable on your own, that is maybe you believe pé fashion gbogbo ẹ̀ after 40 days tó bá lọ pọ̀ gélé ni o lè fi kalẹ̀ o lẹ́yìn 40 days o lè gé. Wọ́n ló wà recommended. Bẹ̀tẹ̀ bá ń gé irun tẹ́ ń trim ẹ̀ weekly it is still okay. Bẹ̀ pé o fẹ́ tẹ̀lé sunnah Ànábì Muhammad sallallahu alaihi wasallam every 40 nights pátápátá you must gé wọn. Sunnah ni. Ṣóyé yín. But àwọn míì èmi ò mọ̀ bí tí wọ́n ti gbọ́ àdínì yẹn tí wọ́n sọ wípé islamically ni pé kí wọ́n fi irun kalẹ̀. Rárá, islamically ni pé kó gérun yẹn. Ṣé o ti gbọ́ kó gérun yẹn? Tá bá wá sọ wípé health wisely, ṣé tá bá follow ti religion ká sọ wípé kí ni benefit pa à ń keep irun? À ń keep irun o, à ń gérun is a personal thing. It is a personal thing. I don't know what you want. What I want is different from what I want. Ṣóyé yín. But ní ọ̀dọ̀ ti tèmi ó wà profitable fún èmi láti gé, láti fà, because nítorí kíni màá fàrun abẹ́ nítorí pé kíni nítorí ọkọ mi. Torí àwọn irun mi ó ní bí wọ́n ṣe wọ́n wù lọ́kùnrin. Then ó máa ń jẹ́ kíyàn sweat. Ìgbà míì kò kí ń jẹ́ kíyàn lè take care bẹ̀yẹn bí yàn ṣe fẹ́. So ó máa ń jẹ́ kí ó máa fún ní make a kind of offensive odor because of nítorí sweat pẹ̀lú tabíyá. Tẹ́yìn bá wọnú tabíyá ìgbà míì ó máa ń jẹ́ kíyàn sweat dáadáa. Then ó tún máa ń show sweat rings níbi aṣọ tẹ́ bá wọ aṣọ. Then ó tún máa ń jẹ́ kí ó máa fún yàn ní òórùn bí ọ̀dọ̀ nígbà míì. Bẹ́ẹ̀ tí yàn bá ń fa, mo ti sọ fún yín pé choice ni. Tí yàn bá ń fa ó máa reduce gbogbo orun kan báyìí. But the only disadvantage tí mo rí pé tí yàn bá ń fa irun ò ní pé tẹ́ bá kọ́kọ́ fà yẹn ó máa ń yún yàn. Ó máa yún yín ní kàràkàrà tó yẹ pé tẹ́ bá wà careful àwọn èèyàn máa rò pé ẹ ti kó jẹnajẹna ni. So but after some few days kíní yẹn ó máa lọ sílẹ̀. Ṣé dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ bá ṣe ń gé bẹ́ẹ̀ náà ló ṣe máa wù. So bó ṣe ń wù yẹn ó máa fún yín ní rashes. So nítorí kíní yẹn àwọn èèyàn míì wọn ò fẹ́ sábà ṣe wàhálà pé kí àwọn gé. That is on my own. So àwọn míì tí wọn ò kí fi ń gé wọ́n ní benefit tiwọn. Wọ́n ní that is they have their own reason for not trimming it. But èmi màá prefer kí n trim it and alhamdulillah halal ni. Ṣóyé yín. Ó wà recommended pé kíyàn gé ní Islam. Ṣóyé yín. So àwọn Kristẹni náà àwọn náà ní reason, very good reason wọn tí àwọn míì tí wọ́n fi ń gé. Àwọn míì náà dẹ̀ ní very good reason wọn tí wọn ò kí fi ń gé. Then ìgbà míì maybe cultural background, ìgbà míì bóyá ìdílé ṣá ó máa ní one or two things tó pẹ́ mọ́
reason táwọn mi ò kí fi ń gé àbí táwọn mi fi ń gé, but this on my own I prefer 3 minutes on shaving it whatever, you understand. And bẹ́ẹ̀ bá ṣe anything tẹ́ bá lò is halal so far ẹ fẹ́ mú kúrò as per pé sunna Ànábì sallallahu alaihi wasallam, anything tẹ́ bá lò sunna ni. So èmi prefer láti mú kúrò nítorí irun abẹ́ yẹn ó máa ń sábà ṣe ọkùnrin léṣe níbi nǹkan ọmọkùnrin tá à ń pè ní okó, ó máa ń sábà ṣe wọ́n léṣe. Mo believe pé ẹ understand. So kí n tó lọ on this particular, ẹ má bínú o, ó lè pọ̀ díẹ̀ bẹ́ẹ̀ kí n tó lọ lórí this particular thing. Èyí a ti sọ ọ̀rọ̀ pé bóyá abẹ́ obìnrin láti obiho obìnrin òbó obìnrin nígbà míì àwọn kan ṣá wọ́n ní ó mọ ní offensive odor. So mo sọ fún yín pé ẹ̀yin ọkùnrin fa orí lẹ máa ṣe fún obìnrin tẹ́ bá rí pé ó ní irú odor yìí. Ṣé ẹ mọ̀ pé àwọn obìnrin mi ò mọ̀ pé àwọn ní odor yìí fa, bẹ́ẹ̀ orí lẹ máa ṣe fún, àánú ni, gbígbàdúrà tí yín dẹ̀ ni, Ọlọ́run dẹ̀ san yín lẹ́san rẹ̀ púpọ̀ tẹ́ bá jẹ́ kí obìnrin tẹ́ ń fẹ́ ìyàwó yín ṣóyè ẹ lè níyàwó méjì lọ́dẹ̀ àbí ìyàwó mẹ́ta, kí ìkan nínú wọn kó mọ̀ bí wọ́n ṣe ń tọ́jú ara débi level yẹn, ìyàwó rẹ̀ sì ni kò yẹ kó pátì nítorí ọ̀rọ̀ yìí, torí pé abẹ́ rẹ̀ ní ọ̀dọ̀ tó like mọ́ pátì. Oore ni ó ṣe fún tó bá sọ fún kó mú òórùn rẹ̀ kúrò ńbẹ̀ kó mú òórùn yẹn kúrò ńbẹ̀ fún ṣóyè. Ọlọ́run nìkan ló lè ṣe án lẹ́san rẹ̀ ṣóyè. Ọlọ́run nìkan ló lè ṣe án lẹ́san rẹ̀. Mọ́ sọ pé torí rẹ̀ wàá fi lẹ̀lẹ̀ tó bá tiẹ̀ kọ́ lẹ̀lẹ̀ ṣóyè nítorí pé one or two things o need láti sọ̀rọ̀ yẹn fún so that tó bá ọ̀dọ̀ ọkọ mi tó bá máa lọ kò ní jẹ́ pé problem yẹn ni wọ́n á fi lé kúrò. System la fi ń sọ fóbìnrin tó bá mọ̀ pé ẹrù ń bẹ àti sọ pé abẹ́rẹ́ ẹ̀rùn torí pé òun bóyá kó mọ̀ fi bad wàá dẹ̀ ra àwọn fruit wálé. Mo ti sọ fún yín ṣe rí apple yìí ẹ mọ̀ nǹkan tó ń ṣe nínú ìgbésí ayé obìnrin fa. Ṣe rí bá apple yìí ṣe ń dùn tẹ́ bá ń jẹ at least kẹ́ mọ̀ jẹ méjì kẹ́ mọ̀ jẹ méjì per day, no méjì per week, torí apple wa expensive as per Nigeria economy. Yes, a ti fọwọ́ tẹ gbogbo nǹkan, ẹ jẹ́ ká sanitize ẹ̀ náà. Okay, kò sí nǹkan tó máa ṣe fún yín ní this is apple, ẹ jẹ́ ń gé díẹ̀ bó ṣe máa dùn sí mọ́ mi. Kò wọ́n púpọ̀ o bó ṣe wà yìí sí eléyìí size eléyìí tí mo rà níbi tí mo ti rà size yìí ṣóyè yín is 200 naira. Bó ṣe ń taste lẹ́nu ṣóyè yín bó ṣe ń taste, mo ní láti share eléyìí experience ni very good experience ṣóyè yín. Before now mo ti jọyọ̀ kan tẹ́lẹ̀, ẹ jẹ́ kí n sọ fún yín kò yẹ ká fi gbogbo ẹnu sọ̀rọ̀. Ọlọ́run ti sọ wípé wọ́n tún wọ́n sì níbẹ̀ tí mò ń kọ́ yín ni. Ṣé rí ọyọ̀ kan tí mo jẹ ó jẹ́ kí gbogbo arena àbí tẹ́yìn tí èmi àti yín discuss báyìí gbogbo arena yẹn ó jẹ́ kí taste scent ibẹ̀ kó change in a best way, best order, best very nice order. Ẹ wò ẹ má máa rìn ẹjọ́ tó rọ lọ. Ṣé ẹ rí bó ṣe ń dùn yìí? Obìnrin wọn máa gbá skin ni, wọ́n máa gbá skẹ́, wọ́n máa dùn ni. Wow, ìwọ obìnrin tó bá wà ní platform yìí include kí nínú mẹ́lẹ̀ include do you know what this apple is tasting like? Banana, it's tasting like orange, it's tasting like pineapple, it's tasting like watermelon. Ó wá láì pé gbogbo fruit ilé ayé wọ́n kó sínú kínní. Bẹ́ẹ̀ náà mo ṣe máa dàbí pé wọ́n kó gbogbo fruit ilé ayé wọ́n kó sínú ìdí rẹ̀ inú obi o. I'm telling you. Alhaji mo ti sọ fún yín ẹ mọ̀ ṣe wàhálà. Ọlọ́run ló máa san yín lẹ́san rẹ̀, ẹ mọ̀ ra fún wọn especially tẹ́ bá wọ́n ní mo ń tìṣì ni kí ní ìdùn. Ṣé ẹ rí bó ṣe ń dùn mọ́ mi yìí tí mi fẹ́ fi kàlẹ́lẹ̀ ẹ̀yin include ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ náà ló ṣe máa dùn sí
kò sóbìnrin kan náà o, ẹ̀yin ọkọ náà ẹ fi sí i, ẹ mọ̀ jẹ́ wọ́n máa gbọ́ skill rẹ̀ nínú ara wọn àwọn ìyàwó yín. Ẹ wò ẹ jẹ́ ń gbélé táàmù ti ń lọ fídíò ti ń lọ ibi tó jìnnà ẹmọ́bìnrin, ẹ jẹ́ ká á máa round up nísìnyí. Gbogbo food ẹ bá ti mọ̀ pé wà ó ní omi ẹ wò garden egg ẹ rà wálé fún wọn ni pé báyìí o, báyìí kàṣà o, báyìí wòrò o, mo bẹ́ẹ̀ rà wálé, gbogbo náà lè máa rà fún bẹ́ẹ̀. Èyí tẹ́ bá rí pé ó ní offensive ọ̀dọ̀ yẹn ẹ rà kó pọ̀ díẹ̀, ẹ rọra ṣòye ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa pàṣẹ sí kó mọ̀ fà wàhálà, ó máa mọ̀ bẹ́ẹ̀ lọ sọ́jà náà tẹ́ bá rí bẹ́ẹ̀ tí àwọn oríṣiríṣi women wash yẹn ẹ lè rà fún àwọn nǹkan tẹ́ bá pàṣẹ sí òun náà ti mà pé torí ẹ bá pé something is wrong, then ẹ jẹ́ kó mọ mu yogurt, kó mọ mu yogurt, kó máa mu milk. Nǹkan tó yẹ bá jẹlẹ yẹn máa ń gbé fò, nǹkan tó bùnrin bá jẹlẹ máa gbọ́ feelings nínú abẹ́ rẹ̀ gbódà nígbà ìbálòpọ̀. So kí n tó round up ẹ̀yin ti tèmi, kí n tó round up ṣó yé yín báyìí. Ẹ̀yin kan ẹ mọ̀ sọ wípé ó wọ́n ó pọ̀ owó pọ̀ ẹ wò ó mi ní láti mọ ọmú lọ́yọ̀ kọ̀ọ̀kan ṣé ẹ rí kí ní tẹ̀ ń wò yìí ẹ wò ó they are over 100 pieces and kí ni ó ní pépà DHL ní mi fẹ́ kí orúkọ yẹn náà ṣó yé yín on point o kíní kan o mo rò pé bóyá 5,000 ni kí ni ń jẹ́ bẹ́ẹ̀ owó transport àbò tí a fi export black seed àbí èyí tí mo fi ra àwọn nǹkan míì ní òkè òkun wá tí máa mix papọ̀ fún yín tó máa fi di powder kí tó wá sẹ̀ǹdẹ̀ sí yín kí tó wá process ẹ̀ kí tó wá fi sí packaging. Àwọn tó ń rà tí wọ́n sẹ̀ ń jẹ ìgbádùn rẹ̀ wọ́n wà tó yẹ yín. Mo ní nípa health issues yín black seed is good, ó dẹ̀ máa keep gbogbo zinc àti magnesium tó ń ṣe nǹkan dáadáa ní ara ọkùnrin, ó máa keep ẹ̀ permanent. Mo tètè wá ni ó ti kúrò nínú ọ̀rọ̀ yín ṣó yẹ yín. Ọkàn mi ò fà sí ni ọkàn yín máa fà sí, kò dùn mọ́ mi ni ó máa dùn mọ́ mi, ó máa dùn mọ́ yín, ó gbẹ ni kò ní gbẹ mọ́ àsùfà obìnrin. Ó kéré ni ó ti sún kì ní o pẹ̀lú ògo Ọlọ́run. Èyí tá hard mọ́ tó ń jẹ́ oil tá papọ̀ mọ́ àwọn kan míì ṣó yẹ yín, ó máa jẹ́ kó nà ẹ máa fi ṣe ẹ máa fi fà á ṣó yẹ yín. Gbígbàdúrà ni a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣó yẹ yín. Mo fẹ́ mọ̀ káfíìnì kẹ́ lè bá mọ̀ pé nǹkan bẹ, mo fẹ́ mọ̀ káfíìnì lọ́yọ̀ kọ̀ọ̀kan ẹ̀yin kan jòkó síbẹ̀ ẹ̀yin àwọn pọ́ìntì owó yìí o rárá owó náà la fi ra gbogbo àwọn nǹkan tá process tó di level tá ń pass sí yìí owó náà la fi ra. Wọ́n ti sọ pé èmi ni mo produce kí mo fẹ́ sọ gan-an èmi ni mo gbìn pé èmi ni mo gbìn àwọn kìíní yẹn àwọn ní láti buy from one place to another. So kí n tó lọ ẹ mọ́ gbàgbé tí a bá fẹ́ travel ẹ kàn sí no other person yàtọ̀ sí Alhaji Tajudeen Atoyebi ní ẹ wo nọ́mbà àwọn lélẹ̀, mo ti kọ nọ́mbà àwọn tẹ́lẹ̀ nọ́mbà àwọn lélẹ̀ 07032396409. Gbogbo ẹ̀ dé kí ni ó dé gbogbo wàhálà yín ó di pẹ̀tẹ́lẹ̀ lórí pé a fẹ́ lọ sí anywhere ẹ fẹ́ káàkiri gbogbo anywhere ní ìgbésí ayé yìí pẹ̀lú ògo Ọlọ́run. Aruf Travels and Tours àwọn ni wọ́n wà ní ìcharge ẹ̀, wọ́n á dẹ̀ ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ̀ ní regret ẹ̀. So this is on point by 2 using my words for others. Bye. Alhaji ẹ ra fruit fún ìyàwó yín ṣe ti gbọ́ sunna.